Abdulrahman tí wọ́n ṣó yìí kì í ṣe Quadiriyah kò sí lára wa a reject ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni bá tiẹ̀ wà lára yẹn tó bá ṣe ohun tí ò dáa lásọpọ̀ a reject kò sí lára wa a rí pé gbogbo ayé ló ń lu bàndí àwọn onísúfì àìṣe ìṣekúṣe àìṣe baluje àìṣe bayéjẹ́. tí àbá tí wọ́n ní ó ṣàṣemáṣe wá gbé báńdìrí. gbogbo ẹni tó mọ bàndìrí ló kọ ló ní súfì o. tó báńdìrí ní àwọn tó fi ṣe tàrí ìgbà náà Muhammad ní Madina ni òun wá pa kì í ṣe ó kà kẹsìn kódà kì í ṣe pé ó gbé ògbé kódà ò lè máa yan náà Muhammad láìgbé ohun tó wá gbé yẹn zọ́ọ́lì mọ́ alábòsí ó fẹ́ da ìwà ẹ̀ pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run ni. ó pa olólùfẹ́ ẹ̀ tí ń ṣe ọmọ obìnrin wọ́n wá ń béèrè pé kí ló fẹ́ fi ṣe wọ́n ló fẹ́ fi ṣe oògùn owó tá a bá wá wò ó ẹ̀yin èèyàn ẹ má wá torí kí bóyá àfa kan ò dá àbọ̀dọ̀ kan ṣubú ẹ má fi irú ojú bẹ́ẹ̀ wo gbogbo lọ́tọ̀kùn ilé tí wọ́n bá ti bí ni a máa ronú ìkọ́ rẹ̀ ká máa kọ́ rẹ̀ a máa ṣèyàn lọ́nà a máa bẹ lọ́hùn ó túbọ̀ bá a máa tú àṣírí irú àwọn èèyàn báyìí ẹni yìí ó kánjú wáyé irú wọn bẹ́ẹ̀ dẹ́ pọ̀ rẹpẹtẹ àbàsìkò ibẹ̀ ọlọ́run ọlọ́mọ bá wa tú àṣírí wọn arísìkí ti wà ọlọ́wọ́n bá ti pín èèyàn ò lè rí kọjá àwọn tí ó rí láyé ẹni bá ṣáájò tó bá rí ọlọ́run ti kọ́ ọmọ pé yóò lówó láyé ẹni bá ṣáájò tí ò bá rí ó ti wà nú àkọọ́lẹ̀ pé kò ní rówó láyé ìmọ̀ràn wá fún gbogbo ayé pàápàá jùlọ gbogbo àwọn ọ̀dọ́ ẹ má jẹ́ àsáré kọjá kádàrá ẹ má jẹ́ alé owó ayé ẹ má jẹ́ alé ọlá ayé arísìkí ti wà ọlọ́wọ́n bá ti pín èèyàn ò lè rí kọjá àwọn tí ó rí láyé